tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi bá ti náfọ̀ láti máa wo ètò ilé ní. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá orúkọ tèmi jẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ ní èní, mo fẹ́ sọ nípa àwọn nǹkan tó ń lọ náà ni mo fẹ́ dá sí. Ṣé ẹ rí ibi tí Nàìjíríà ń lọ sìn, ọ̀nà kó máa ṣọ́ wa. Ọ̀dọ́mọkùnrin kan wá láti ìlú òyìnbó, ó dẹ̀ wá wò pé kóun wálé o, mo ti lò 15 years nílùú òyìnbó, kóun wá ṣe nǹkan tó dáa sílé, wọ́n ló tẹ̀ tí ń kọ́lé yẹn lọ, ó wá parí ẹ̀ ló fi wálé. Ó dẹ̀ wá wò pé kóun lọ gbára ta, ó bá dẹ̀ pè láàrin ará àdúgbò pé ẹ jọ̀ọ́ ẹ mú èèyàn tó máa tẹ̀lé mi, tó máa ṣọ́ mi, ẹ fún mi. Wọ́n ṣàdé gbé bọ̀bọ́ yẹn fún mi. Kí bọ̀bọ́ náà àgbàlagbà ni bàbá tán fún o, pé kó máa ṣọ́ ibi tó bá fẹ́ lọ kó gbé lọ. Ṣé ló lọ pa o? Ó lọ pa dànù ni. So èmi wò pé kò sẹ́ni tá lè trust. Ẹ̀yin tẹ́ bá wà náà, tẹ́ bá àbí anywhere gan, trust nobody. Òun ni nǹkan tó wà ní Nàìjíríà ń sìn. Ó ṣáà ti pàṣá tí pé àwọn ọlọ́pàá ṣe wọn bí iṣẹ́, wọ́n rí mọ̀ pé òun ló pa, ó dẹ̀ pa, ó sin, ó gba owó ẹ̀, ó wá gbé mọ́tò fẹ́ lọ tà, ibi tó fẹ́ lọ ta mọ́tò yẹn làṣírí ẹ̀ ti tú. Kẹ́bi mọ̀ pé Nàìjíríà yìí kò rẹ́rìn rárá. Ó ní láti wò pé ká bá gbódùduwà, inú wa máa dùn. Lágbára Ọlọ́run ó dẹ̀ máa bọ́ sí i. Mo dẹ̀ tí wo ṣáàtì àwọn kan tó ń sọ̀rọ̀ nípa bàbá Sunday Igboho pé pẹ́pẹ́ sí o. Bóyá Tinubu ò lè lo bàbá wa Sunday Igboho. Ẹ̀yin ọmọ Odùduwà, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ fọkàn balẹ̀ lórí bàbá yẹn, kò ń ṣe alábòsí, kò ń ṣe alátẹnujẹ. Gbogbo eléyìí tó ń sọ èèyàn kàn fẹ́ dàárín wa pẹ̀lú bàbá yẹn rú ni. Ìgbà tí wọ́n ti gbẹ́nu wọn nígbèpọ̀ wọ́n ti ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ni mo ti mọ̀ pé nǹkan tó ń fẹ́ nìyẹn. Máa yín ò ń ṣe ẹni tó lè gbẹ̀yìn bẹ ẹbọ jẹ́, kò ń ṣe alábòsí ẹ̀dá. Ẹni tó jẹ́ pé ọkàn ẹ̀ mọ̀ nǹkan tó bá lóun fẹ́ ṣe òun máa ṣe ni. Irú èèyàn bẹ́ẹ̀ ni, kì í ṣe ẹni tẹ́ pé a lọ bí a máa wo bí ibi tó bá lóun lọ ni. So ẹ̀yin tèmi, gbogbo àwọn èèyàn tó ń sọ báyẹn, ẹ gbójú ń bẹ, ẹ ṣe bí pé ẹ rí wọn. Ẹ ṣe bí pé ẹ rí wọn. Kò yẹ yín, ẹ ṣe bí pé ẹ rí wọn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Mo dẹ̀ tún fẹ́ sọ nípa ẹ̀yin bàbá mi tẹ́ wà ní Èkìtì yẹn. Mo rí máà kan, wọ́n ní àwọn ni ògbóni, olórí gbogbo ògbóni ní Èkìtì state. Wọ́n dárúkọ wọn. Ẹ bá rí ní péèjì mi, mo ti póòsì fídíò yẹn síbẹ̀, ẹ̀yin tèmi ẹ ti rí. Wọ́n wá ń sọ̀rọ̀ nípa bàbá kan tí wọ́n pè ní bàbá Èkìtì tó máa ń sọ̀rọ̀ Yorùbá nation. Ó pẹ̀lú àwọn tó jọjọ bẹ̀rẹ̀. Bàbá yẹn try, ó pẹ̀lú àwọn tó jọ bẹ̀rẹ̀. So ó wá ń sọ̀rọ̀ bíi pé bóyá bí ìjà pé kọ́ má pè ní bàbá Èkìtì mọ́. Ẹ jọ̀ọ́ bàbá, ibi tẹ́ bá wà, bàbá ògbóni Èkìtì, tí bá wo orúkọ ẹ̀ nísìnyí máa fi síbi kọ́ lè wo fídíò yìí. Ẹ má jẹ́ kí wọ́n sọ yí pé láti ọwọ́ àwọn ọmọ Èkìtì ni wàhálà ti bẹ̀rẹ̀. Torí ẹ sọ́nu fídíò yẹn pé Èkìtì ní agídí. Ẹ jọ̀ọ́ tí Èkìtì bá lágídí, ẹ má jẹ́ kí alágídí sí ibi eléyìí tó wà nílẹ̀ yìí o. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá lágídí kó lágídí sínú ilé ẹ̀. Ọ̀rọ̀ gbogbogbò leléyìí, kò sí tí wọ́n lè pè. Wọ́n lè pèèyàn ní ìyá Èkìtì. Àwọn míì ní ibi iṣẹ́ ní sọ máa ń pè mí ní ìyá Èkìtì. Bàbá Ìjẹ̀ṣà, ìyá Ìjẹ̀ṣà, bàbá ìyá Ìjẹ̀bú, ìyá Ọ̀yọ́. Wọ́n máa ń pèèyàn bẹ́ẹ̀. Ìyẹn omi ìpẹ́ báyá wọ́n fẹ́ fi yẹn máa kílèmù pé báyá òun ni bàbá wa lẹ́kìtì. Ẹ má máa ṣerú kan báyẹn, ẹ má fi ọ̀tẹ̀ wọnú nǹkan tó wà nílẹ̀ yìí. Máa tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ sí i, máa Mr. Adéníyì. Àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí. Àwọn nígbà táwọn èèyàn tiẹ̀ tí mọ̀, àwọn ló wà ní online tí wọ́n lọgun. Ẹ lè wá sọ pé kinní nìsí. Ẹ wo, ẹ jọjọ náà bàbá wa tẹ́ bá ń gbọ́, tẹ́ bá wo fídíò yìí. Ẹ má jẹ́ kó torí wa kó bàjẹ́ o. Tó ní ìsìn nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ wàhálà náà máa pé ṣebí àwọn ará Èkìtì oní wàhálà ni wọ́n ti gbé wàhálà wọn dé. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ pera yín kẹ́ stéètù kan tó wà nílẹ̀. Ìwọ ni kẹ́ máa sọ online kẹ́ máa halẹ̀ pé kí nǹkan má jẹ́ bàbá Èkìtì. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Anybody ló lè answer bàbá Èkìtì, anybody ló lè answer ìyá Èkìtì. Wọ́n ń pè mí ní ìyá Èkìtì níbi iṣẹ́ àwọn míì. Wọ́n ní ìyá Èkìtì. Èèyàn míì báyìí mo tẹ̀ mọ́ máa customer kan báyìí, ìyá Èkìtì ló máa ń pè mí, ọ̀gá yẹn. Ọ̀gá kí lórúkọ ọ̀gá yìí? Mr. Badmus. Ìyá Èkìtì ló máa ń pè mí, kò pè mí ní orúkọ mi rí.
ìyẹn ò mí pé nǹkan kan wà ń bẹ̀, kò sí nǹkan tó special ní kọ́ pèèyàn ní ìyá Èkìtì, ìyá Oǹdó, ìyá Ìjẹ̀bú, ìyá kinní kan, ìyá Ìbàdàn, kò sí nǹkan tó special bẹ́ẹ̀. So ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ bọ̀rọ̀ yìí jẹ́ o, ẹ má jẹ́ ká gbéṣe lé bọ́ta o, ẹ̀yin ará Èkìtì yẹn ẹ má jẹ́ ká gbéṣe lé bọ́ta o, torí ẹ ti ń halẹ̀ nísìnyí, ẹ ti ń lérí nísìnyí ní nǹkan tó pẹ́ ni ti ń sọ́fà tó ti bàbá mi ìmọ̀ orí mi dọ̀ mẹ́yìn náà rí bọ́ tí sábà rò tọ̀rọ̀ ká sọ bàbá ẹ ti ń jìyà lórí online, gbogbo èèyàn ló mọ àbá yìí kí ó dípẹ́ ẹ̀yin gangan dìde gbàtẹ́ rí pé gbogbo ẹ̀dí kí náà lẹ́yìn náà join. Ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ ká fi bọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá tá ń ṣe akitiyan tí gbogbo wa ń gbà, ẹ má jẹ́ ká fi ìlara ká fi bàjẹ́ o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ fara yín mọ́ra kẹ sẹ́tù kan tó bá wà láàrin yín. Kọ́ má di pé máa bẹ̀rẹ̀ pé àwọn Èkìtì ti bẹ̀rẹ̀ wàhálà o, wọ́n máa ń jẹ́ alágídí náà. Ṣé bí ọba alágídí ṣé orúkọ gidi ni? Kọ́ pé ọ̀la alágídí ṣé orúkọ gidi ni? Kì í ṣe orúkọ tó dáa, kò yẹ yín, kì í ṣe orúkọ tó dáa. Ìyẹn òjì báyẹn lọ, ìyẹn lọ bẹ́ẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀yin obìnrin, torí mo wo show kan tó dẹ̀ yà mí lẹ́nu pé obìnrin lè sọ bẹ́ẹ̀. Obìnrin pè sí show ẹni yẹn, ó ní iṣẹ́ tí okó bá ṣe òbò ló ń gbà. Ìyá orí ti burú o, tẹ́ pè láti Amẹ́ríkà yẹn bí i Canada lẹ ti pè. Mo ti lọ wo péèjì arákùnrin yẹn, mi ì rí fọ́tò yín bẹ̀. Tá pé mo rí bẹ̀ ni màá gbé fún gbogbo ẹ̀kọ́ mọ̀ pé olórí burúkú èèyàn ni. So bí mo ṣe wà bí mo ṣe ń jìyà báyìí láti bí ọ̀sẹ̀ méjì ní ìsìn ẹ rí mi online náà, wàhálà ni. Mo Sunday ni mo lọ bí iṣẹ́ mo iṣẹ́ ó ṣe kúrò lọ́wọ́ mi lánàá ni mo lè rí mi pé mo wá sí online ní èyí Monday. Tó ti máa tó ọjọ́ Thursday ní ìsìn mo tún bẹ̀rẹ̀, mo fẹ́ ti ọjọ́ mẹ́ta sí mi ní ọjọ́ Thursday ní ìsìn mo tún bẹ̀rẹ̀ iṣẹ́ mi tún wọ́wọ́ mi. Màá tún lọ continue yẹn, màá tún máa ṣe ọjọ́ ìkúlẹ̀ ọjọ́ ìsinmi. Kí gbogbo wàhálà tí mo ṣe yìí, ọmọ mi ọkùnrin tí mo náwó rí bíbí lé lórí, kí ọmọbìnrin kan wà kó wá lọ bá sùn, kó wá máa kó ògbówó fún, kó gbẹ́kọ́lé fún èmi ìyá ẹ̀ kó má rántí ẹ̀. Ẹ̀yin òbí tẹ wà ń ta tẹ wà nulẹ̀, ṣé inú yín máa dùn? Láfi mọ̀ pé olórí burúkú àwọn èèyàn wà láyé. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin, ẹ la ojú yín. Ṣó tí arákùnrin yẹn ń ṣe, ẹ lọ máa wò ó. Sọjí ọlọ́gbọ́n lọ́wọ́ gbogbo ẹ lọ máa wo ṣó yẹn, ó kọ́yàn lọ́gbọ́n. Ó kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, mo rí ọgbọ́n dìmú nú ẹ̀. Nígbà tí èèyàn máa wà tó wọ́n pé owó tí okó bá ṣe òbò ló ń gbà, ó ń pọ̀fọ̀ lórí ṣó oníṣó, ìyá olórí burúkú ló ń pọ̀fọ̀ lórí ṣó oníṣó. Gbogbo owó tí mi ò ṣe wà yìí, mi rò pé mo tiẹ̀ ibùgàn ọkọ mi gan bí mo jẹ́ sẹ̀lẹ̀ tó, mi ì mórúkọ pé lọ sílé anywhere rí, torí pé iṣẹ́ ọwọ́ mi ó ti tó mi jẹ. Iṣẹ́ ọwọ́ mi ti tó mi jẹ. Gbogbo ẹni tẹ́ wà ń ta yẹn, agẹgẹ yẹn, mo ní tẹ́tà yẹn. Tẹ́ni tá a rí ẹni tó dé la rí o, tí ẹ̀yin tí àwọn tó kù gan ti yín gan ń bọ̀. Gbogbo ẹ̀yin àtẹni tó ṣorí tẹ́tà àwọn tẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe ni pé kẹ́ ẹ lọ máa sín abẹ́ fọkùnrin kí ọkùnrin máa kówó fún yín. Ọjọ́ alẹ́ yín ò lè dá o. Torí ìgbà tí mo gbọ́rọ̀ tí màmá yẹn sọ, ẹ̀rù dẹ̀ bà mí. Màmá yóò dẹ̀ ń ṣọmọ kékeré, owó gbogbo iṣẹ́ tó kó bá ṣe òbò ló máa gbà. Bóná ti ń sọrú yẹn. So ẹ̀yin wà ní pé kẹ́ ẹ máa gbowó lọ́wọ́ ọkùnrin, kẹ́ ẹ má lè ṣiṣẹ́ apá yín, kẹ́ ẹ má lè ṣiṣẹ́ apá yín. Èèlò lọkùnrin fẹ́ fún mi, èmi Kẹ́mi Bùkọ́lá tó owó mi ì tiẹ̀ ráyè. Èèlò lọkùnrin fẹ́ fún mi tó máa jọ mí lójú. So ògbó ti ní ìsinmi pé kẹ́ ẹ máa lọ máa bá yí ọkùnrin jẹ́, kẹ́ ẹ sí abẹ́ fọkùnrin, kọkùnrin bá dẹ̀ ti bá yín sùn bẹ́ẹ̀ kó máa kó fún yín, kó kọ́lé fún yín. Irú wọn dẹ̀ ní ìyá wọn máa wà nílé, àbí kí ìyá wọn wà níbi tó ti ń rugi, kí ìyá wọn wà ní fílẹ̀jì tó ti ń rọ oko. Gbọ́n bá ti wá di pé ẹ fún wọn ní nǹkan ẹ jẹ, àwọn èèyàn á máa tẹ̀lé yín, á máa kọ́lé fún yín, á máa ṣe gbẹ̀ fún yín. Ayé yín ò lè dá. Gbogbo obìnrin tó bá ṣerú ẹ̀ láyé kò lè jẹ wọn mọ́. Dáadáa báyìí làwọn ọmọ ẹ̀ máa rìn. Torí ẹni tó bá lè wò ṣùṣùṣùṣù, kí ọkùnrin bá fún ẹ lówó lápò rẹ̀, àbá kó kọ́lé fún ẹ, kó ra mọ́tò fún ẹ, tí ìbá yẹ pé bá yẹ o mórúkọ lọ sílẹ̀ abaláwo àbò mórúkọ lọ sílẹ̀ olóṣègùn, kò sí nǹkan tó fi ń ṣèyàn. Mo tó lè mú ẹ sí pé o lo nǹkan gbowó lọ́wọ́ ọkùnrin ni. Irú obìnrin bẹ́ẹ̀ ìgbẹ́yìn ò ní dáa o. Rédèrèdè dáadáa lẹ máa bá kú. Torí gbogbo wa náà la níṣòwò ogún náà. Gbogbo wa náà la bímọ ọkùnrin. Kí ló dé tí ọmọ aláyè tí ò ní lè ṣiṣẹ́ apá ẹ̀? Nínú ibi iṣẹ́ èèyàn ti máa ń gòkè. Tó bá ṣiṣẹ́ ẹ tó mọ nǹkan tó ń ṣe, tó ò jẹ́ kí bó ṣe wà lọ́kùnrin náà ló wà lọ́wọ́ àwọn ọkùnrin náà ń ṣe o. Gbogbo ọkùnrin tẹ̀lé ń ṣe ẹ̀ náà dáadáa ló máa gbẹ̀yìn ayé yín. Gbogbo tẹ bá fi oògùn gbà lọ́wọ́ obìnrin, dédédé báyìí gbogbo ọmọ tẹ bá fi tọ́ ẹ̀ ní gèrè àwọn ọmọ yẹn.
bẹ́ẹ̀ ni torí àwọn ọkùnrin náà ń ṣe àwọn obìnrin náà ń ṣe ọkùnrin àti obìnrin ló ń ṣe kò yé yín ọkùnrin àti obìnrin ló ń ṣe kọ́nà má yẹ kó rí wá gbàbọ̀dọ̀ lórí fẹ́ sọ fún yín ẹ̀yin tèmi tẹ́ bá ń báyàn lọ sílé babaláwo àbí ilé aláàfáà àbí church tó ń fi yín lọ ṣe pé lọ wẹ̀ tí ìṣe pé bá yẹ ìwọ ló mẹ́ni yẹn lọ tó pẹ́ ni yẹn ló mú yín lọ kọ́ èdè gbọ́ṣẹ́ fún yín àti kọ̀ǹkọ̀ pé lọ wẹ̀ ẹ̀yin tèmi ẹ má ṣe o gbogbo àwọn tó ń ṣe irú nǹkan báyẹn fún nínú ṣáàtì náà mo ti gbọ́ tí wọ́n bọ sọjú yẹn ṣe gbogbo ẹni tó bá fún lọ́ṣẹ́ pé lọ wẹ̀ ẹni yẹn àìsíkì ẹ̀ náà gbà àìsíkì ẹni tó mú lọ sílẹ̀ abala wọn ti ṣeṣẹ́ sínú ọṣẹ yẹn ó ṣẹlẹ̀ wọn bá bèèrè lọ́wọ́ ọkùnrin yẹn pé òkè bó ni kọ̀ǹkọ̀ yẹn wà kó wá sọ fún wa tó ẹ gíní yìí kọ́yàn lọ́gbọ́n ni ẹ má kí eléyìí ò ṣe pé báyà wọ́n búlé èèyàn àbí wọ́n búyàn ó tún jẹ́ kí àwọn ẹni tí ò bá kọ́gbọ́n nínú nǹkan tó wà nílẹ̀ yìí òun tóun ò lè gbọ́n mọ́ kò sẹ́ni tó ń wo fíìmù mọ́ gbogbo àwọn èèyàn tó ń wo fíìmù ti wà ní online wọ́n ń wo gbogbo àwọn olóòótọ́ àwọn tó ń sòótọ́ ni o kì í ṣe àwọn tó bá rí dúdú tó máa ní funfun ni o àwọn olóòótọ́ èèyàn àwọn èèyàn ibẹ̀ làwọn èèyàn ti ń kọ́gbọ́n sí torí nǹkan tó ń ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ náà ń gbé wá fún wa kì í ṣe pé báyà àròsọ so gbogbo nǹkan bẹ́ẹ̀ ó ń help wa ni kọ́nà kó ṣàánú wa kó má jẹ́ kí àwọn ọmọ wa kó má bọ́ sí ọwọ́ àwọn èèyàn búburú ọmọ ọkùnrin ọmọ obìnrin wọn ò ní ṣàgbákò ẹ̀yin ọmọ onítàtà tẹ̀ ẹ̀dẹ̀ abára ń jà nípa ọkùnrin tẹ́ pé kò síjà tí ọmọ onítàtà jà láyé ẹ bá wádìí ọkùnrin lójú wọn jà wọ́n fi ṣe yín ni ẹ̀yin ọmọ onítàtà ṣé wọ́n fi ṣe yín ni kó má sí nǹkan tẹ́ ń ṣe láyé ju pé kẹ́ gbó lọ́wọ́ ọkùnrin kẹ́ gbó lọ́wọ́ ọkùnrin kẹ́ gbó lọ́wọ́ ọkùnrin ẹ bá sùn ẹ bá jí àfi kẹ́ fi gbó lọ́wọ́ ọkùnrin lẹ́ ń wá ṣé iṣẹ́ tẹ́ ń ṣe ìdòtò ọlọ́ ẹ̀yin ọmọ onítàtà yẹn ṣé ẹ̀ náwó ń bẹ̀ yín ṣé ẹ̀ kí rówó lórí tíátà yẹn ni tẹ́ ẹ̀ bá rówó ẹ̀ wá nǹkan míì ṣe kí ẹ má bọjú ọ̀la àwọn ọmọ yín jẹ́ àwọn ọmọ yín ló ń dùn mí fún tó wá pé tí mi ní sọ̀rọ̀ àwọn ọmọ yín máa jìyà ẹ̀ mo tẹ́ ń ṣe ìtẹ̀rù pé ẹ ti ṣe ẹ̀ ń jẹ lọ àwọn ọmọ yín ló máa jìyà àwọn ọmọ yín máa jẹ kísànú ìyà torí ẹ̀ lè jù sáyé àwọn ọmọ yín máa jẹ kísànú ìyà kó rí pé àwọn ọmọ yín gan máa jẹ pọ́nọ́sánú ìyà àṣírí yóò ní bò tẹni tá tó dé la rí ẹ̀yin tó kù ẹ̀yin mo mọ̀ pé gbogbo yín nìṣẹ́ máa rẹ́rìn inú yá máa dùn àánú ń ṣe mí díẹ̀ báyìí ló kù ẹ bá wọ ẹ̀yìn báyìí àṣírí ó máa tú lọ ni torí ìkànnì púpọ̀ jù nú yín fagídí jayé ní ọ̀pọ̀lọpọ̀ ní yé gbogbo yín o fagídí jayé òun ló pọ̀ jù nú yín ẹ̀dẹ̀ ń bójú àwọn bàbá yẹn jẹ́ àwọn bàbá tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yẹn ti bójú wọn jẹ́ àwọn kò tún lẹ́nu ọ̀rọ̀ mọ́ nígbà tẹ́ pé àṣírí ń tú lọ́tún ń tú lọ́sìn kí ló dé mi ò la fẹ́ lò láyé tá ń wẹ̀ wọ́n ni ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe ẹ̀yin ọkùnrin ẹ mọ nǹkan tá ń ṣe o ẹ̀yin obìnrin náà ẹ mọ nǹkan tá ń ṣe o ó ṣe wà ní obìnrin náà ló wà ń gbàǹjà o ó mọ ní kí wàá sọ fẹ́yìn tèmi o ayé yín máa dá o ẹ bá fẹ́ fún mi níṣẹ́ lórí agent níṣẹ́ mi mo dẹ̀ máa bá yín ṣiṣẹ́ yín dáadáa 08022111530 nọ́mbà mi nìyẹn then ẹ bá fẹ́ ra ilẹ̀ ń tà o eruku lórúkọ ìlú yẹn jẹ́ tẹ́ bá ti bọ́lẹ̀ ní oko afọ́ ọ̀kadà tó ọ̀dẹ̀ lẹ́ máa gbé wọ̀bẹ̀ àwọn èèyàn tí ń wá wìtìwìtì lọ́tún lọ́sìn ẹ wá múlẹ̀ tí ń nà kò sí ẹni tó máa gbalẹ̀ yẹn lọ́wọ́ yín gbogbo àwọn tó ti ń wá náà nínú wọn dùn gbogbo wọn nínú wọn dùn sí wa pé ibi táwọn wà lálẹ́ ilẹ̀ tó gbẹ ni kò sí omi kò sí nǹkan kan bẹ̀ kò yé yín so ìyẹn kò ní jù báyẹn lọ lé ní tó bá tún dọ̀la tí n bá ráyè mo wà nílé lọ́la màá tún ṣe ṣáàtì fún ẹ̀yìn tèmi ẹ ṣé o ó dàbọ̀.